ọba kò ní ṣaláì dádé orí adé kò ní ṣaláì dọba Ọlálékan Balógun l'Olúbàdàn wa tuntun. Orí ọba kò ní ṣaláì dádé orí adé kò ní ṣaláì dọba Ọlálékan Balógun l'Olúbàdàn wa tuntun. Hooray! Olubadan Ali-Okunmade II is one on the throne. Èmi Olóyè Tajudeen Àyìnlá Olúgbòde Agbaakin Bobagunwa Ìbàdàn ń fi tayọ̀tayọ̀ kí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Sẹ́nitọ̀ Mohud Ọlálékan Balógun Ali-Okunmade II kú ayẹyẹ oríire ọdún kan lórí àpèrè àwọn baba ńlá wọn gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. A dúpẹ́ pé ìgbà yín tuntun lórí tẹlẹ̀mù lára nílẹ̀ Ìbàdàn. Ẹ ó lo ọ̀pọ̀ ọdún onídàgbàsókè lórí àlééfà lásìkò yín. Ìgbà ilé àti àwo ilé ilẹ̀ Ìbàdàn kò ní pẹ̀dín. Ẹ ó pẹ́ bímọ pẹ́ tí pẹ́ lórípò. Ọ̀pá àṣẹ ìdarí ilẹ̀ Ìbàdàn kò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́ láṣẹ Ìdùmarè. Kábíyèsí o. Ọba Mohud Ọlálékan Ìṣọ̀lá Olúbàdàn àkọ́kọ́ tó ní PhD lọ́wọ́ ọlọ́gbọ́n ni olóye ni ìṣúrù Ìṣọ̀lá dání lọ́rùn bí omidan. Ìṣọ̀lá o Ìṣọ̀lá ọmọ Balógun àlìwò Ali-Okunmade kejì ẹ kú oríire bàbá mi. Oríire yóò ní dìbànújẹ́ mọ́ yín lọ́wọ́ lọ́lá Ọlọ́run ọba tó dání gbogbo Ìbàdàn ẹ kú oríire.